àbíkàntí bẹ́ẹ̀ bá kó ojúwọ́ lọ́rin jọ lọ́bá ní 100 ní wọ́n ìlà ọmọdé àmẹ́mà tí ń bẹ láàrin wọ́n sì jẹ́ 95. Wọ́n wà lọ rògbé mọ́rò, wọ́n wà kí ọkọ̀ bá bẹ́ẹ̀ kí ọjọ́ ìmọ̀ bẹ́ẹ̀ nílà àwọn àlòkò lókò ọjọ́ àpòmù ní àgbẹ̀ sìgá lára ní mú lọ́sàn án àwọn ọ̀rọ̀ náà ní ò tọ́nà wọn ní mú ògùn ẹni kankan ní ò. Bẹ́ẹ̀ náà làwọn ọmọ bá rìn bá bá mú tán ní ọ̀sán àwàlá náà tí kálukú lọ tàánú ẹ̀rọ ìgbà wọn lẹ́wọ̀ àpàdé àwọn ọmọ ọdún wa. Ní bí àpótí kí ọlọ́run máa tó lọ lórí ẹ̀ wọ́n rá bí àpótí lọ́sàn gangan láàrú lókè òkìkì òkè ọ̀kẹ́ pàápàá lókè òkìkì wọ́n ti mú ìlú kúrò. Bàbá nígbàkan mọ́ dájọ́ tó ní ìyàlẹ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ sìgá ló mú àwọn ọlọ́run ààrẹ ìgbẹ́jẹ́ sàárẹ̀ wọn kò ní dá ẹni bẹ̀rẹ̀ mo tuntun kò ní dá fún ọ. Lọ́sàn Ramadana lọ orí owó jẹ́ àdá àmọ́ olówó ra sìgá kí ní pẹ̀lẹ́pẹ̀ méjì lótò bèjì kò sáré ìbẹ̀lẹ́gbẹ̀rún ọ̀kan tó ní owó tó rí láyé ọ̀pọ̀lọpọ̀ ìbúrẹ̀ fún àdúgbò púpọ̀ ọjọ́. Àdíwọ́n wí fún gàbẹ́ lọ wá ní gáràjù kan lẹ́nu wọ́n lọ́rùn. Láyọ̀ rọ́dù fi hìnnà tàá. Jọ mara àánú yìí, òru mara àánú yìí, mo ní dàgbọ́ ẹnìkan padà. Òru àkọ́kọ́ lòru jímọ̀, alẹ́ ànámọ́júmọ̀ èní. Wọ́n bá bẹ̀rẹ̀ òun lóru rẹ̀, mo ní dàgbọ́ rẹ̀ padà yọ gbà. Wà á wọlú lẹ́yìn láti mẹ́rin rọ́dọ̀. Àkọ́kọ́ oṣù kìíní ọjọ́ kìíní nínú Rajab. Wọ́n gbàdúrà rẹ̀, wọ́n bá ṣàdúrà lórúkọ rẹ̀, mo ní dà padà. Wà lẹ́yìn láti nisfi min Sha'ban. Àti oṣù Sha'ban, òrùjọ́ tó fi péjọ́ 15 irú alẹ́ ànámọ́júmọ́ èní tòró ní lọ́dà lẹ́kọ̀ọ́ dá méjì ó pé 15 lónìí wọn ò ní dàdúrà rẹ̀ padà gbogbo ẹ̀ tó ṣàdúrà lóru òní wọn ò ní dàdúrà rẹ̀ padà. Wà laylatal Eidayni. Òru ìdí méjèèjì, ìdí iléyá ni abẹ́sẹ̀ ni ìdí àwẹ̀ lábẹ́sẹ̀ ni òru méjèèjì yìí pé àárọ̀ là ń lọ sọdún mọ́ bá ṣàdúrà lóru méjèèjì wọn ò ní dàdúrà rẹ̀ padà. Ẹjá bàbá ní Nàìjíríà ní gbogbo àwọn bàbá ọdún tó lọ lọ́pàá kẹwàá àwọn tó ń sa àwọn olóòdè Nàìjíríà àwọn bàbá dáadáa ń ti lọ àwọn àwọn gbogbo wọn bẹ́ẹ̀ ọlọ́mbà kẹwọn àwọn tá a kì ní sí bá ti lè rí owó bá lè rí owó láàrin èdè òkúta wà ń sẹ́ ẹnìkan sàánù Nàìjíríà náà ọlọ́run nìkan ló kò lára Nàìjíríà ẹ̀ ní gbogbo ẹ̀ ti pápúká àwọn tí ń darí wa gan àwọn gan ẹ̀hàn náà àwọn tí wọ́n láwọn ń darí gan àwọn gan ooo tọ́ọ̀dì lọ́gbà tí ń so gbogbo ẹ̀ ìjọba bá ṣe nǹkan tí ó ti alọ́rùn àrùn láàrín wọn gbádùn rìn lójú títí àwọn kan sì pàdé wọ́n wà nígbà náà tó rọ̀dù ní wọn orílẹ̀-èdè kan ẹ̀ tó bẹ́ẹ̀ gbogbo ilẹ̀ ẹni tọ́lọ́wọ́ bẹ̀ bá wọ́n rí orí wọn àwọn gbà tí òṣòfin gbogbo àwọn aláṣẹ ti wá àwọn gan rú fún òfin ọ̀mú àwọn àwátálíkà ní mú kámẹ́rà wọlé ògbé wọn tó fún bàbá àwọn tí ẹ tú mi bẹ́ẹ̀ ṣe kámẹ́rà tọ́rọ wà ní àwọn ọmọ wọn ni ó tú wọ́n mú kíní gbogbo lónìí wọ́n ti mú kíní wọ́n tajẹ́ ti ní òru ní wọ́n rú ọbẹ̀ wọ́n lè gúnra wọn fún ọ̀bá ní àgàbà wọn ní máa tú láwọn tọ́rọ ń kún lọ́wọ́ jọ wọ́n sun wọn tó léde ní nígbàtà lófin ọkùnrin sẹ́kúrò ọkùnrin ní àwọn ọ̀gá ọmọ ẹjá tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run aláforíjì ni kó foríjì gbogbo wa. Alhamdulillahi Rabbil Alamin. Ọkọ̀ ẹ̀tọ́ lọ́wọ́ ọba ní ṣe ọba tó dá gbogbo àgbàláyé àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Maliki yawmiddin. Ọmọ olùkápọ̀ ọjọ́ ẹ̀sẹ̀. Wassalatu wassalamu ala rasulil karim. Kẹ́yìnkẹ́ sọmọ àbójíṣẹ́ ńlá alápàálé ní. Wa ala alihi. Àtàwọn ará ilé ọmọ bá wọn sáré rẹ̀ àtàláfíà ọdún lẹ́yìn náà. Fik billahi ya akhi. Ìwọ́n máa yá mi lọ gbára lọ́lọ́run. Obìnrin yọ́ ni ọkùnrin yọ́ ni lọ gbára lé Ọlọ́run gbogbo ọkọ̀ láti orí tàbẹ̀ta ààrẹ orí tàbẹ̀ta káyò kú. A mọ̀ kú àkí, mo fẹ́ dà, mo fẹ́ dogun, mo fẹ́ dọgbọ̀n, mo fẹ́ dogójì láti lọ́gbọ́ sàárè nù, orí tó ń pẹ́ta rù. Wọ́n bá pẹ́ pọ̀pọ̀ rẹ̀ mọ́tẹ́ sí wọ́n máa bẹ̀, sí ní fún ọjà fúnta lọ gbá àwọn tó wọ́n yá ìdúwọ́ lọ. Gbogbo ìgbàgbọ́kùnrin wò ní wọ́n ní. Wọ́n ní ọkọ̀ ní lọ. Ìwọ́n bá ní tiẹ̀ dùn máa bẹ lọ́run tí ọba tí Ọlọ́run bá rẹ̀. Ibá mọ́ ní ìdí ara wọn náà ní bẹ́ẹ̀ náà ni wọ́n kọ́
wọ́n kọ́ máa lé wọn lọ wọ́n gbọ́ jáde lé wá ní ọlọ́run kan mọ́nẹ́jì wa ní ìdájúwà bí sí bí ọba mọ́nẹ́jì wọn ti kó wa kó lẹ̀ àwọn àjọ kan bẹ̀kọ̀ mọ́nẹ́jì wọn ó kìlọ̀ fún ẹgbẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ máa ìtúnṣe ó sì gbọ́n lọ ẹ̀wọ̀n ìjọba wọn mọ́ sí kullu khairin fi ittiba'i man salafa gbogbo rẹ̀ yẹ́yẹ́ níbẹ̀ ni ká tẹ̀lé àwọn tí wọ́n ti lọ tí wọ́n là kalẹ̀ pé eléyìí àsìkò tẹ́ẹ̀sì ní àsìkò lé látò lè kalẹ̀. wa kullu sharrin fi ibtida'i man khalafa. gbogbo aburú yẹ́yẹ́ ni wọ́n mẹ́mi kéèyàn wá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n yapa àwọn tí wọ́n ti lọ pé tí wọ́n ṣe ìní ṣe tí èmi náà bẹ̀rẹ̀ tèmi mo fẹ́ dá tèmi lé. kẹ́ ẹ wá lára àwọn bàbá àtàná kẹ́ ẹ máa fa sọ́jà mọ́ra ayé la kẹ́ ẹ bẹ́ẹ̀ ń dasọ máa máa gbà máa fa àgbà àtàná la kẹ́ ẹ pé gbogbo tí wọ́n ṣe yẹn rọ́bìsì ni tá a sọ bẹ́ẹ̀ fún yín nígbà rọ́bìsì ni ọlọ́run fi tàbí kékeré àwọn pé ibi tí wọ́n ṣe òun lọ́pọ̀ rẹ̀ tì àtúgbọ́ wá sí bá wọn pé bàbá nẹ́bí ọ̀rọ̀ náà lẹ́nu àwọn àfáà àwọn tí wọ́n tù wọ́n tún ní ya nẹ́bí ìbẹ́ mú náà wọ́n lọ má bàá bọ̀ bá jà o. àmì o. Akiri sunna yìí náà sí ni. Ya mú fìlà ẹ̀jẹ̀ ní bókítì lágbárí. Ẹ̀tọ́ látàrí ra ilé ní ẹgbẹ́ ń bà náà. Ìyá nẹ́bí. La ilaha illallah ọlọ́run fọ́tà tábù ọmọ tó sí ọlọ́run. Ẹ̀rọ kéwù sì ti wá ní agbèrè láyé. Eríṣiríṣi kéwù, eríṣiríṣi wáàsí, eríṣiríṣi dé. Gbogbo ká àgbọn lọ́dọ̀ àwọn àfáàgbà tàná. Tójú mọ́ dá jẹ́yìn mọ́ sí ìdádó pẹ̀lú àwọn ọlọ́dọ̀ tó alẹ́ ìlú ní ọjọ́ ìlú kéyàn ọjà náà àfáà tó ké lọ́gbọ̀ wà ní ọlọ́run wá lóńgbà náà ní bàbá nẹ́bí ọwọ́ ọ̀nà nígbà àwọn ọlẹ́ ti yán wà wá káà sẹ́gbọ́ ẹnìkan ní ọ̀nà rẹ̀ àfáà ti wá sí èrè nú ayé àfáà ti wá dídàkudà nú ayé àwọn kan tó lè bẹ́ẹ̀ sálámà sálámà wọn ní dáyé lóhùn wọ́n máa lọ bí odi báyìí ni àwọn ọmọ tó rí yìí lẹ́yìn bó la wọ́n lọ báyìí wọ́n àti àmọ́ mọ̀ tó yáyídá àkíndàlá fanzur qissat Yusuf wọ́n ní ẹ wá wo ìtàn Nábì Yusufu kama qala Allahu fil Qur'an gẹ́gẹ́ bọ́lá ń ṣe ń sọ ní ọ̀rọ̀ rẹ̀ tí ń ṣe al-Qur'an wa qala lilladhi sanna annahu najin minhuma Ànábì Yusufu ìṣe wọn sọ fẹ́ni tó ṣe wípé ìrò nínú àwọn méjèèjì tí wọ́n jọ wà nínú ẹ̀wọ̀n tí wọ́n lálàá èyí tí wọ́n rò pé yóò là òun ò ní kú wọn ò ní pa ni wọ́n sọ fún báyìí pé. udhkurni inda rabbika. bọ́ ọ bá dọ́dọ̀ ọlọ́run ọba rẹ bọ́ ọ bá dọ́dọ̀ olúwa rẹ rántí mi lọ́dọ̀ rẹ̀ torí mo ti mọ̀ pé wọn ò ní pa wọ́n. Tòrógbé èyí tí ń ránṣẹ́ òun ní ọmọ ayọ́ ọtí fọ́ba, òun lají rọ́ba, ajíbọ́ba yọtí, ajíbọ́ba wégbó, ajíbọ́ba kòkòrò inú kọ́ọ̀lù. Ní wọ́n sọ fún pé òṣìgbó ní ìgbà rọ̀bíkà ti bíbà yìí nínú túbátù yìí kò kìí sí ọlọ́run olúwa rẹ̀. Ọba tó ń lo ọ̀dọ́ rẹ̀. Fansahu shaitan dhikra bi. Ẹni tó rán nígbà tí èdè ọ̀dọ́ rẹ̀ ó gbàgbé yẹn Sàtánì gbà lágbè. Là fansahu shaitan Sàtánì gbà Nábì Yusuf lágbè dhikra bi. فلبث في السجن بضع سنين. Ọlọ́run ní wọ Yúsúfù ọgbàgbé mi ọwọ́ aráni sẹ́rù mi tọ́ tí mo dá ọdún òtùnkún ọdún rẹ nínú ẹ̀wọ̀n tó lòye tí kejì tí ọlọ́run. كل شيء في يد الله. Gbogbo nǹkan ọwọ́ Ọlọ́run ló wà. الحياة. Ìṣẹ̀mí. والآجال. Àtòrísí ikú tí ó pa kálukú ọwọ́ Ọlọ́run ló wà. والخيرات. Àwọn oore tí ó máa tẹ̀ wá lọ́wọ́ ọwọ́ Ọlọ́run ló wà. Àwọn àlùbáríkà tí ó máa tẹ̀ wá lọ́wọ́ ọwọ́ Ọlọ́run ló wà. Ìfọ̀kànbalẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà. Àlàáfíà ọwọ́ Ọlọ́run ló wà. Ìbànújẹ́ ọwọ́ Ọlọ́run ló wà. Ìgbèkùn ọwọ́ Ọlọ́run ló wà. وقال النبي صلى الله عليه وسلم. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. من فتح له باب الدعاء. Ẹni tá a bá ṣílẹ̀kùn kó lè ṣàdúà fún tá a sì fún ó lè ṣàdúà dáadáa. فتحت له أبواب الخيرات. Gbogbo tí ń jẹ́lẹ̀kùn oore iná láti ṣí fún un. وقال النبي في أنواع الدعاء.
Ànábì wá sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi àdúrà tá a máa ń ṣe. Da'watu ar-rajul. Ànábì ní àdúrà èèyàn. Li akhihi bi dhahri al-ghaybi. Èèyàn tí ń ṣàdúrà fọ́mọ ìyá rẹ̀ tí ó sì sọmọ ìyá rẹ̀ ń bẹ̀. Ẹ wò lọ́wọ́. Ẹni tí bẹ́ẹ̀ ọ̀sán ìjọ àríkàrí ọ̀rọ̀ ìgbẹ̀yẹ wọ́n bí ọrí wọn. Ọ̀rọ̀ sàgbà fún ilé tó mìíràn ní kọ́dà ọ̀pọ̀ ìgbẹ̀yẹ ọ̀sán lórí. Alhamdulillah, wọ́n adọ́ àwọn ọgbà ní ẹ̀lẹ́wọ́ tó wọ́n ní ọgbà tí wọ́n bá pé tí àwọn ọmọ nílò dì. Ọ̀rọ̀ sàgbà fún ilé tó mìíràn. Àmọ́ ọmọ ìyá tí ń sàgbà fún ilé tó mìíràn. Ẹni tí ń sàgbà fún òṣìṣẹ́ sílẹ̀. Àwọn àdúrà nù. تعمل 70 دعوة مستجابة. Ó ṣe déédéé 70 gbígbà àdúrà. Ó ṣe ṣàdúrà 70 gbígbà àdúrà ni ó jẹ fún tọ̀. Iná ni ó sì jẹ́ fẹ́ tó ṣàdúrà náà. ويوكل الله به ملكا. Bí ṣe wọ́n ń ṣàdúrà ohun tí ó sì sọ́mọ ẹ̀yà rẹ̀ ń bẹ̀ tí ń ṣàdúrà lẹ́yìn fún Ọlọ́run ti wá fi màláíkà kan yóò fi ti àdúrà náà. يقول آمين. Ń ṣàdúrà ń gbàrà báyìí dé màláíkà wọ́n ṣe àmì sí i. ولك مثل ما دعاك. Màláíkà ń ṣe àmì tán yóò wá ní ìwọ́n tó sì ṣàdúrà kéde tó tọrọ fún kọ́mọ jẹ́ tiẹ̀ náà. ومن شروط الدعاء. Nínú àwọn májẹ̀mú àdúrà ṣíṣe nù. وجد موسى عليه الصلاة والسلام رجلا. Wọ́n dà Nábì Mùsá ó rí ọkùnrin kan. يدعو الله مرارا. Ìwà ń pe Ọlọ́run kíkankíkan yá Allah. مرارا. Ìpè Ọlọ́run léra wọn. فلم يجب إلى سؤاله. Ọlọ́run wá dáhùn sí ìbéèrè rẹ̀. فقال موسى يا رب. Ànábì Mùsá wá ní wọ Ọlọ́run o. لو أجبته ما أحسنها. Bọ́ bá sì bọ́ bá dẹ́rù náà lóhùn bí ṣe ń pè ọkùn sí tó dáa tó ìgbò léra wọn ni. Ànábì Mùsá yóò ní súra lọ́gbàá ní ẹgbẹ́ súra tó Mùsá. Àmọ́ kò sí ànábì Ọlọ́run tó rẹ̀ lágbàá lọ́gbàá ní fún tó ànábì Mùsá. Orí Ọlọ́run ọ̀gbọ́n kẹ́yìn wọ́n ṣe lọ́rọ̀ pé a rí ní ara náà jẹ́ ìlú ọ̀. Wọ́n kò jẹ́ kẹ́ rí ọlá yìí. Ọlọ́run ọ̀gbọ́n ọ̀gbọ́n nínú. Àjẹ́ ìlú ọ̀gbọ́n láti gbé ìkọ́ ọmọ sọ̀rọ̀ kí ni ọmọ agbọ́ kì ní sọ́tẹ́ ní ìwọ́n náà ń lọ. Ẹ jẹ́ ìlú ọ̀nà. Ọmọ olóde gbogbo ọ̀dá àbájẹ́ mọ́ sáláyé ìrìnrìn láti láyé ìṣẹ́lú lẹ́gbẹ̀ẹ́ àmà. Ọ̀sọ́ ti ẹ̀ náà. Ọlọ́run ta'ala. Ọlọ́run wá ń dárù fún ìdá Nábì Mùsá ló ń padà. Ya Mùsá. Ìwà Nábì Mùsá ìwà abẹ tó. Innahu bakhilun. Ahunlẹ̀ tó ní ìgbàgbọ́ rẹ̀ yìí tó ní ìjẹ́pẹ̀ rẹ̀ ahun ni. Ahun ni. Ẹ̀sìn race course ni. Akẹ́tàn lọ́wọ́ ẹ̀. La ilaha illallah, la ilaha illallah. Àwọn ẹlòmí ní àwọn olóògbé, àwọn ṣe bẹ̀ lónìí. Wọ́n ṣe bẹ̀ lónìí. Ìyàwó àbúrò, òun ọ̀rọ̀ àwọn òṣèlẹ̀. Ẹni tí ẹ̀sì ṣe lóògbé ní abájúgbò, ẹgbẹ́ àwọn àwọn ti bẹ̀rẹ̀ lọ́wọ́. Wọ́n wà gbé sí tó fùgbọ́ ní yàrá lọ. Wọ́n àti ẹ̀kùn wọ́n rí. Ìbẹ̀lú ti wọn tó gbé àwọn ọmọ tí ẹ̀ kọ́ bá wá wọ́n àwọn tí wọ́n ti lẹ̀kùn mọ́rí fóònù ọ̀dọ̀ wọn làwọn ọmọ àwọn tẹ́lẹ̀ ti lẹ̀kùn mọ́rí fún ọ̀dọ̀ wọn làwọn ọmọ yóò ti á dé èèyàn lọ́la. Àwọn tí wọ́n kó inú ọbẹ̀ yín jẹ lónìí tẹ̀ fún díẹ̀. Àwọn ọmọ wa tó gbé àwọn ọmọ lọ́la. Wọ́n tí wọ́n yí nǹkan padà ní. Wọ́n sàn wọn. Iná mi bàtí ìlú. Ahun ni. Yẹ́nì mú iná sí fọ́kàn. Ara rẹ̀ nìkan ní ṣàdúrà fún. فأخبره موسى بذلك. Ànábì Mùsá wá fọ́kùnrin náà ní rògbé ìjọ òjé kádùá rẹ̀ ọgbà iná làwọn bàbá wa jọ wà náà nígbà tí wọ́n tún fún mi lónìí nílé àfà wa tún fún mi wọ́n ní àwọn bàbá jọ wà náà wọ́n bá di àsìkò mọ́gíríbì sí ìṣáì wọ́n wá ṣàdúrà ẹ̀ńtọ́rẹ̀ mùsùlùmí ìgbà wọ́n ní tí wọ́n rí nì. Fada'a li nafsihi. Òun náà nígbà tá Ànábì Mùsá wá ṣàlàyé fún ó wá ṣàdúrà fúnra rẹ̀. Wal muslimin. Ó wá ṣàdúrà fún gbogbo mùsùlùmí lápapọ̀. Faqabbala Allahu du'aahu. Ọlọ́run ní tí ń di ọlọ́wọ́ gbàdúrà rẹ̀ òfin gbànú wọn gbàdúrà rẹ̀ tó fẹ́ kọ́ wà níbẹ̀. Wa min shuruti du'a. Nínú mẹ́jẹ̀ẹ̀fà àdúrà. Qila aidan. Wọ́n gbá ilé ẹ̀kan sí. Ra'a Musa rajulan yabki. Wọ́n lá Ànábì Mùsá ọlọ́kùnrin kan sí sunkún. Wa yatadarra. Isi ń ṣe pẹ́pẹ́ fún fọ́lọ̀ fọ́sọ̀ wá ní Faqala ya Rabb. Ànábì Mùsá wá ní wọ Ọlọ́run. Law kanat hajatahu biyadi. Àánú ọkùnrin
gbà. فأوحى الله إليه يا موسى ọlọ́run ara ní sáà nẹ́bí Musa ìwọ Musa. أنا أرحم به منك èmi lè ṣàánú rẹ̀ jù ọ́ lọ. ولكنه يدعوني وقلبه عند جنبي. àmọ́ tí òjì kádùá rẹ̀ ọgbà ní pé bí ṣe ń pè mí ara ọkàn rẹ̀ ara àgùntàn rẹ̀ lọ́wọ́ ọ̀sọ́kàn rẹ̀ lọ́dọ̀ mi kàn pé. ẹ̀yin tẹ́ ẹ máa irú yín ẹ̀sán tuntun lè yé yín ẹ̀yin tẹ́ ẹ lájá tẹ́ ẹ máa mú lọ ọ̀bẹ kí ẹ̀jọ́ kẹnu bọ gàárì wọ́n bá dójú ẹ̀kọ́ fún yín olùsí átàrà olùtí lọ títí láti mẹ́tọ̀ ọ̀fọ́ tó ní kẹtọ́ pa wọ́n wá kẹnu bó lòwú ajá ní wọ́n àjọ kẹnu báyìí kẹnu ẹ̀yẹ kẹnu ọ̀rọ̀ wọn sáré wa ajá ń rọ̀ ìyàwó olóró rẹ̀ náà wò gbogbo orú yín bá wò ajá wa lóyún ajá rẹ̀ sì dùn àwọn tó wọ́n bá tó tó mọ̀ pẹ̀lú akúrẹ̀ gbọ́dá ìtìkù wọ́n bá ọ̀fun lẹ̀ ọ̀hún lẹ̀ rọ̀ nísàlẹ̀ òun ìmọ̀ àdúgbò kan bó ti rí etí rẹ̀ tó bí gbà tí ọta àwọn ọta nílẹ̀ tó ti gùn ọmọ yẹn ní wọ́n bẹ̀ náà yára láti olú ajá rẹ̀ sì tún wá sí tẹ̀mù dáadáa méjì pé yára yọ fún yẹn ní tí wo tó wọ́n ta ajá pọ̀ kan yára yọ fún yẹn bẹ́ẹ̀ bá fẹ́ lọ́dọ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ Musa mori gbẹ́mbẹ̀ mi wàkàlùbùhù àwọn ọkàn rẹ̀ lórí gbẹ́mbẹ̀ mi ní ẹ̀ńdàgbà lẹ́ni lára àgùntàn rẹ̀ tó púpọ̀ àwọn àgùntàn rẹ̀ tó ń bẹ́ẹ̀ máa bí rẹ̀ tó tì mọ́bẹ̀ ara wọn lọ́kàn rẹ̀ wà gbọ́dọ̀ agbọ̀n tó gbogbo ogun agbọ̀n ọjọ́ ogun ìbẹ̀ ní ọkàn rẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ وأنا لا أستجيب لمن يدعوني وقلبه عند غيري. ìwọ Musa kọ́ máa ṣe lọ bẹ́ẹ̀ bí ọba yí ọkàn rẹ̀ padà ìní gbàdúrà rẹ̀ torí pé mi Ọlọ́run ìní gbàdúrà ẹ̀ tó ṣe pé ìpè mi ọkàn rẹ̀ wá wà nípò mi yàtọ̀ sí mi. ẹ̀tọ́ àárín yín ṣe ẹjọ́ àárín ló dùn ẹ máa sin lọ́hùn gbogbo ẹni tí máa bẹ tí òkè wákàtí máa àwọn ọkùnrin ní obìnrin ní báyìí rẹ̀ wá báláǹsì lọ́sàn-án yóò dájú tó lọ́dà sẹ́yìn. níta wá sí láyé nù ẹ máa yẹ ìwọ́n tàbí ìjókòó tẹ́tẹ́lẹ̀ bí ìgbà sí tó bí ìgbà sí wọ́n dá padà lójú òkú márùn-ún àbá ti ṣe kankan láyé ìwọ̀n márùn-ún àbá ń kí márùn-ún ọmọ ẹsẹ̀ gbé láàrin ti bẹ́yẹn pẹ́pù lórí ìgbà nísìn ẹ máa sọ̀rọ̀ àìsíra ọjà lẹ́nu náà tí wà ní àkọ́lọ́wà ẹgbẹ̀rún ní máa dẹ̀ nínú ọba gẹ́rùbọ́ kí nígbò ní dágbẹ́mẹ́ tàbí sí mọ́ká ẹ̀gbọ́n gan tí èyàn kọ́ láwọn tí ń bẹ mọ́ká sáyé wọn ọ̀dẹ́ mẹ́ asámú tó lò tó fi sọpọ́tì ẹ̀ iná ìlú tó dé tẹ́ yóò pọ́pá ti kíkì ní ìgẹ́ta adámà àkọ́kọ́ ọba dámà ó sì máa tẹ́ra wọn láwọn ọ̀dọ́rùn àrùn ìwà akúmọ́ sájá sí gangan gbogbo bàtà àríkàkọ́ mọ̀gbọ́ àmàwà dáadáa nígbà tó ní pé ó di méjì ó di mẹ́ta ó di mẹ́rin àwọn kan bẹ wọ́n kí a sáré wọ́n lọ wá sí alẹ́ ẹ máa wo nígbà tá a bá jèrè rẹ̀ ẹ̀yìn kò sì ṣubú lọ wá sí alẹ́ wọ́n sì kí a sáré àwọn kan bẹ níta àwọn náà wọ́n jòkó tàbí ká sáré tán níta àwọn náà wọ́n jòkó àbúrò wá sí àbídé àwọn náà wọ́n tó ṣe wá ní ẹ̀ka àrọ̀ àwọn náà ní ẹkú ilé àádọ́ pàdé wájú ọ̀rọ̀ ẹ máa tán ara ní gẹ́gẹ́ bàbá tẹ̀ tí wá sínú nìkan èmi ìmọ̀ tí ó ṣe ní máa rẹ̀ lóhun ní ó ṣe mú sàn lásán méjì nǹkan náà kẹ máa tán ara yín náà gbogbo inú sàárè ẹ pàdé ọlọ́run sàárè ha ibi tí ó sì ń bẹ̀rẹ̀ ẹgbẹ̀ sàánù mi ibi tí ó sì ń bẹ̀rẹ̀ ọlọ́run tẹ́ lọ tún ṣe padà ọlọ́run náà mọ̀ ọlọ́run ló ti fún ọlọ́run láyé gbogbo tó gbọ́ bá ti tún sí ìgbàwọ́ bá tún sí nígbà ìgbà tó bá gbogbo ẹ̀wọ̀n ní jíńdà máa ń tààbà àfẹ́ni tó bá túbá fi wọ́n lọ́n nìkan ni ó túbà tó fi gbé ìlú pé ní ìgbógbógbógbó sàárè ìlú ọjà ìrìnbọ́nù ẹlápẹ̀yìn olùdẹ́ bá ń bẹ tọ́rọ bá ní ọmọ ọlọ́run ní èsì pa àkú yí àwọ̀rọ̀ yí ṣe àbíṣe bá àti báwọn àwọn ẹni ọlọ́run ẹlápẹ̀yìn lọ́gbà àdúrà yí ọlọ́run ní wọ́n yí sí wa nínú láàárọ̀ gbọ́ngbẹ́lá àwọn abẹ́rẹ́ àyíkẹ́
ẹgbẹ́ ọmọ ìgbàgbọ́ àṣà àdáyà ẹgbẹ́ ọmọ ògbókù tọwọ́ tó lọ́pẹ̀ lórí ẹgbẹ́ ọmọ àwọn wá kò lóró ìpèsè kankan àwọn wá pẹ̀lú fún ara rẹ̀ ìrìnàjò tọmọ pẹ̀lú ìdájú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ní ọlọ́run àlọ́rọ̀ kẹta àbìtì يا من يرى ما في الضمير ويسمع أنت المعد لكل ما يتوقع àjọ́wà sí wọ́n tọ́bá ìwá fi dè máa lórí àwọn horizon tí wọ́n ṣe àdúrà ní ìlànà agbẹ́gbẹ́ni àmá nípa wákà náà lè tó tọ́jú àpapọ̀ tó ń subhanallahi wa bihamdihi ọkùnrin àti mẹ́ta láti ọkọ̀ bá tí ó sì máa jà ní ààrẹ tẹ̀lé سبحان الله وبحمده 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 آمين آمين لا إله إلا الله وحسن أبونا واعلم أنه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم يا الله 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 يا láàrin àpọ̀ ọ̀sẹ̀ bí ẹgbẹ́ tàbí pọ̀ sọ ní ọlọ́gbọ́nà ọlọ́run wọ́n láti mú ìṣẹ́ ọ̀gá ìjà rọ̀ ọ̀kí àìmọ́ àwọn ọmọ ọgbẹ́ nínú ọ̀rọ̀ lọ́sì ọlọ́run wọ́n láwọn tí ń gbà wọ́n sàṣà ní ìwọ̀n náà ẹ̀yìn náà yẹn tẹ̀ bá rí tẹ̀ bá sí ìgbà ẹ̀yìn ìgbàlẹ̀ sí ìrọ̀lẹ̀ ìgbàlẹ̀ mẹ́ta ìwọ̀n náà ti ṣe ìgbà síwájú ọlọ́run àlẹ́gbà máa gbá ṣàbáàmì ìgbàtán òun náà lọ́wọ́ aláṣẹ ìgbòho tí ọ̀gá mẹ́ta ń bẹ̀
Ìlànà fún ọmọ nǹkan ti dúró àdábátẹ́ta, àwọn ọlọ́pàá dúró, láàrín ọmọ ọlọ́pàá lọ́pàá. Al-Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. لك في دعائك لا تدع رجاءك إن تريد شفاءك عنده دواء لج في دعائك إن ما رجل لا تدع رجاءك ما نقرأ يقول يا رجل إن تريد شفاعك عنده دواء لك بدعائك لا تدع رجاءك إن تريد شفاءك عنده دواء لج في دعائك ما سدوا لا تدع رجاءك ليس كم إن تريد شفاعك Bàbá náà fẹ́ lọ́tọ̀ ọ̀rọ̀ àsìkò alẹ́ ìjọba lè ṣàgbé àṣẹ ẹ̀ńdàrú ìjọba ọlọ́rọ̀ ni mo sọ́rọ̀ ọlọ́sọ̀rọ̀ gbogbo ẹ̀sán. Àwọn àké ayẹ̀kẹ́ mọ̀ sí ní táàkì ìdíjìnà. Àwọn adájọ́ ìjọba ìjọba